anfiq unfiq alayk wa ma Adam máa ná èmi náà máa ná lé ọ lórí níná ló bí níná tí wọ́n bá ti ná léyàwó rẹ lórí tó ná lọ́mọ rẹ lórí ọ̀nà ó sì fún ọ wàláhì ó ní ju tó lérò lọ ẹlòmíì ọ̀nà sàdédé dí ma tá lọ náwó lé lórí tá ni wọ́n náà ń gbọ́ bùkátà rẹ̀ gbọ́ bùkátà ẹnì kankan yóò wá dàbí ìgbà tí ìyàwó ti gba Sunday ó gbé sátidé lé ọ lọ́wọ́ ẹ wá obìnrin mi tó ní òbítíbitì owó tẹ̀bá wádìí ẹ̀rí pọ̀ gan-an ní ṣe gbogbo náwó lé ọkọ ọ̀nà kọ́bọ̀ ìyàwó ní tọ́jú ọmọ ìyàwó ní tún tọ́jú ọkọ ìyàwó gan ló ń sanwó lé ìyàwó gan ní ràn àwọn ọmọ lọ skul ìyàwó gan ní ràn àwọn ọmọ lọ lé kéw bẹ́ẹ̀ bá bá sọ lọ́rùn àwọn ọmọ ìyàwó ló dá fún wa ọ̀wá ní ọ̀làbí ìgbà tí ìyàwó ó ti forí rẹ̀ gba pààrọ̀ ìwọ́n bọ̀ ó ti pààrọ̀ rẹ̀ ó ti pààrọ̀ orí rẹ̀ bí orí bèbí lórí ọ̀dọ̀ wa o ẹ̀yin ẹ̀ ná kẹwọn tí ó ṣẹlẹ̀ ẹ ṣe dáadáa kẹwọn tí ó ṣẹlẹ̀ Allah ṣàánú ẹ̀yin náà ni torí ìdí eléyìí ẹ dákun ẹ ṣàánú wọn ẹ ṣàánú ẹ má wò wá wọn ìwọ obìnrin mi ọ̀dà